ẹgbẹ́ òṣèlú APC àti PDP ní ìpínlẹ̀ Ọ̀ṣun wọ́n kẹsẹ̀ kan nǹkan náà bọ́nú ṣòkòtò. Ìjà gbọ̀ngàn ó bẹ́ sílẹ̀ láàrin wọn. Ta ni yóò gbégbá orókè? Ọ̀rọ̀ ọ̀hún ó ti di fàákàjà o nípa ìdájọ́ ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn tí àwọn alága àti kánsílọ̀ tí gómìnà Adémọ́lá Adélékè tó yọ nípò. Ilé ẹjọ́ sọ wípé kí wọ́n padà sórí ipò lẹ́yìn ọ̀sọ́kà. Ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn tó jókòó ní ìlú Àkúrẹ́ ti gbé ìdájọ́ kalẹ̀ yìí pé kí àwọn alága ìjọba ìbílẹ̀ tí gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọ́lá Adélékè tó yọ nípò bí àyọ jìgá nígbà tó bọ́ sí orí ipò gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ náà. Wọ́n ní àwọn alága àti kánsílọ̀ tí gómìnà Adémọ́lá Adélékè tó yọ kúrò tó lé kúrò ní orí ipò kí wọ́n padà sí orí ipò ọ̀hún gẹ́gẹ́ bí alága ìjọba ìbílẹ̀ àti kánsílọ̀ oníkówó wọn. Ilé ẹjọ́ nínú ìdájọ́ rẹ̀ lọ́jọ́ ìṣẹ́gun lónìí wọ́n pàṣẹ wípé kí gbogbo alága ìjọba ìbílẹ̀ tí wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú APC kí wọ́n padà sí orí ipò gẹ́gẹ́ bí alága ìjọba ìbílẹ̀ tí oníkálukú ti wá tó fi mọ́ àwọn kánsílọ̀ wọn. Àjọ elétò ìdìbò ní ìpínlẹ̀ Ọ̀ṣun OSEC àwọn náà ti pe ẹjọ́ tako ìgbésẹ̀ yìí tí wọ́n sì sọ wípé mímì kankan kò ní mì ètò ìdìbò fún ìjọba ìbílẹ̀ àti àwọn kánsílọ̀ tí wọ́n ń gbáradì fún ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Alága elétò ìdìbò náà Hasan Abioye ó ní mímì kan ò ní mì ètò ìdìbò ìjọba ìbílẹ̀ tó fẹ́ wáyé ní ìpínlẹ̀ Ọ̀ṣun ní ọjọ́ 18 oṣù kejì tí a wà yìí ọdún 2025. Abioye sọ síwájú sí i lásìkò tó ń bá àwọn oníròyìn ìwé ìròyìn sọ̀rọ̀ nílùú Òṣogbo lọ́jọ́ Ajé lórí ìdájọ́ ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn nípa ẹjọ́ tí àwọn alága ẹgbẹ́ òṣèlú APC pè tako ìgbésẹ̀ gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọ́lá Adélékè. Ọdún 2022 ni ẹgbẹ́ òṣèlú APC gbé ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun lọ sí ilé ẹjọ́ lórí ìyànsípò àwọn alága ìjọba ìbílẹ̀ tó bá gómìnà àná ní ìpínlẹ̀ Ọ̀ṣun ṣiṣẹ́ papọ̀. Alága ẹgbẹ́ òṣèlú PDP ní ìpínlẹ̀ Ọ̀ṣun Sunday Bisi ó ti wá fi dá àwọn ará ìlú lójú pé ìgbáradì ètò ìdìbò ìjọba ìbílẹ̀ ó sì ń lọ lọ́wọ́lọ́wọ́ tí ìdájọ́ ilé ẹjọ́ kò sì ní nǹkan kan ṣe fún àwọn. Nínú àtẹ̀jáde kan tó buwọ́lù fáwọn akọ̀ròyìn ó ní ẹgbẹ́ òṣèlú PDP wọ́gilé èròǹgbà ẹgbẹ́ òṣèlú APC wípé ilé ẹjọ́ ti pàṣẹ pé kí wọ́n padà sórí ipò gẹ́gẹ́ bí alága àti kánsílọ̀. Nǹkan kò yí padà rárá o, ẹ̀yin ará ìlú ẹ wà ní ìgbáradì gẹ́gẹ́ bí ohun tó sọ. A ti kàn sí àwọn agbófinró, bẹ́ẹ̀ ni a ti gùnlé gbogbo àwọn ètò láti jẹ́ kí ohun gbogbo kó wà ní sẹpẹ́. A ní láti tako ọ̀nà èrú tí ẹgbẹ́ òṣèlú APC fi gbà láti dá ìjọba rú gẹ́gẹ́ bí ipò tí wọ́n yan àwọn ènìyàn sí gẹ́gẹ́ bí alága àti àwọn kánsílọ̀ lọ́dún 2022. Bákan náà ni alága ẹgbẹ́ òṣèlú APP ní ìpínlẹ̀ Ọ̀ṣun Ọ̀dẹ́sọlá Titus òun náà wọ́gilé èròǹgbà ẹgbẹ́ òṣèlú APC láti àwọn alága ìjọba ìbílẹ̀ tó yàn sórí ipò. Ọ̀dẹ́sọlá ní kò sí nǹkan tó jọ mọ́ pé àwọn alága tí wọ́n ti lo ipò wọn tún padà sórí ipò. Ó wá rọ àwọn ará ìlú láti bẹ̀rẹ̀ sí ní gbáradì fún ètò ìdìbò ìjọba ìbílẹ̀ èyí tí yóò wáyé. Ọ̀rọ̀ ọ̀hún ó sì ti di fàákájà báyìí tí wọn ò tí ì mọ ibi tí wọn ó bá yàrá já. Olórí ilé ìgbìmọ̀ asòfin ní ìpínlẹ̀ Ọ̀ṣun Adéwálé Ẹgbẹ́dùn ó ti ṣe kìlọ̀kìlọ̀ fún ẹgbẹ́ òṣèlú APC wípé kí wọ́n má ní èròǹgbà láti dá wàhálà sílẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun lẹ́yìn ìgbà tí ilé ẹjọ́ tó gbé ìdájọ́ kalẹ̀. Ẹgbẹ́dùn ní àwọn ti ké pe ọ̀gá àgbà fún iléeṣẹ́ ọlọ́pàá láti rí i pé wọ́n wà ní ìgbáradì tí wọ́n sì pèsè ètò ààbò tó tọ́ àti èyí tó yẹ fún gbogbo àwọn ẹ̀mí àti dúkìá tó jẹ́ titi àwọn ènìyàn ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Bákan náà ni olórí ilé fẹ̀sùn kan gómìnà àná ní ìpínlẹ̀ Ọ̀ṣun Gbóyèga Oyètọ́lá pé ó lọ́wọ́ nínú ìjà òṣèlú tó fẹ́ bẹ́ sílẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun yìí. Ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC ti bu ẹnu àtẹ́ lu ìhùwà tí ẹgbẹ́ òṣèlú PDP tí wọ́n hù yìí, pàápàá jùlọ ìgbésẹ̀ tí gómìnà Adémọ́lá Adélékè tó gbé. Nínú àtẹ̀jáde tí agbẹnusọ ẹgbẹ́ òṣèlú APC Kọ́lá Ọlábísí tó fi síta lórí ìdájọ́ náà, ó bu ẹnu àtẹ́ lu olórí ilé ìgbìmọ̀ asòfin Adéwálé Ẹgbẹ́dùn lórí bí ó ṣe mú ọ̀rọ̀ gómìnà Oyètọ́lá bọnu lórí ohun tó ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ní ìpínlẹ̀ Ọ̀ṣun.